Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Mo dúpẹ́, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin mùsùlùmí tí ẹ ní àníyàn ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run Elédùmarè. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lé ní happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gbọ́ wípé àǹtí wáyé wọ́n ṣe ritual àwọn pẹ̀lú omi yèyé molú. Omi yèyé molú jẹ́ omi tó jẹ́ pé omi alágbára. Èyí tó jẹ́ spiritual water tó jẹ́ pé èèyàn máa fi ń ṣe àdúrà tí èèyàn bá wà nínú ìṣòro ìkan tàbí tí èèyàn bá ní àníyàn sí Ọlọ́run. Ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wá sí ìdí omi yìí pẹ̀lú inú mímọ́. Ṣe gbọ́ ìtàn yèyé molú, àwọn ni olórí ọlọ́fin. Bí a ṣe gbọ́ ìtàn wọn, wọ́n ní olórí ni wọ́n nínú pálàsì Ọ̀ọ̀ni of Ife, Ọ̀ọ̀nìrìṣà. Wọ́n ní wọ́n di omi yìí nítorí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní ìgbésí ayé wọn. Wọ́n ní omi mímọ́, omi àdúrà ni omi yìí. Ẹnikẹ́ni tó bá ní ìṣòro, wọ́n lọ síbẹ̀, wọ́n lọ ní àníyàn. Ṣùgbọ́n o gbọ́dọ̀ lọ síbẹ̀ pẹ̀lú inú mímọ́. Bí a ṣe gbọ́, wọ́n ní omi yìí ni wọ́n lò fún àǹtí wáyé fún àdúrà ritual èyí tí wọ́n ṣe nínú pálàsì bàbá Wẹ̀rìnlá. So olórí ọlọ́fin yìí wọ́n di omi yìí. Omi. Wọ́n ní anybody tó bá wá síbẹ̀ tó bá lo omi yìí pẹ̀lú inú kan, wọ́n ní kò sí nǹkan tó lè máa ṣe. Wọ́n ní ara ẹ̀ máa yá ni o. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. So ìdí yèyé molú yìí ni àǹtí wa ti lọ ṣe cleansing ẹ̀. Wọ́n lọ fọ ara wọn pẹ̀lú omi yìí. Wọ́n ṣe ètùtù yìí fún wọn. Wọ́n dẹ̀ ní ètùtù yìí, wọ́n ní àwọn òrìṣà òkè, wọ́n ní wọ́n tẹ́wọ́ gbà. Ẹ̀yin náà mọ̀ wípé a sọ gist nǹkan tó ṣẹlẹ̀ fún yín lórí ọ̀rọ̀ àǹtí wa wípé tó bá ń wúkọ́, ẹ̀jẹ̀ ń dà lẹ́nu wọn nítorí àwọn nǹkan tí wọ́n ṣe ní ibi tí wọ́n ti lọ gbé ètùtù. Tí wọ́n ní màmá onífá àti kábíyèsí ní kí ló dé tán gbé ètùtù lọ sí ibi tó lọ. Wípé ṣé wọ́n rọ̀wọ́ níṣẹ́ láti lọ gbé ètùtù yìí dé. Àtìgbà yẹn ni wọ́n ti ń wá bí wọ́n ṣe máa ṣe sacrifice so that ara wọn á yá. A gbọ́ wípé wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí Àwùjalẹ̀ of Ijebuland. Wọ́n lọ sọ̀rọ̀ yìí tó ń ṣẹlẹ̀ fún wọn lórí ìtọ́jú àti lórí láti ṣe cleansing yìí. Wọ́n ní bàbá wa Àwùjalẹ̀ of Ijebuland gbé ìgbésẹ̀ láti bá bàbá Wẹ̀rìnlá sọ̀rọ̀ wípé nítorí pé ó ní ṣe pẹ̀lú ọmọ wọn àti àwọn kí bàbá Wẹ̀rìnlá ṣe nǹkan tó tọ́. So òun náà ni a dẹ̀ ti gbọ́ wípé wọ́n ti ṣe gbogbo ẹ̀. Ó dẹ̀ yọrí sí rere ní ìdí yèyé molú. Well, ibẹ̀ ni wọ́n ti ṣe cleansing yìí fún wọn. Wọ́n ní ara wọn dẹ̀ yà. Torí wọ́n ní tí èèyàn bá ti lọ sí ìdí yèyé molú yìí, tó bá ti lo omi yìí tí ó dẹ̀ ní inú burúkú tó jẹ́ pé inú kan ló ní, wọ́n ní kò sí nǹkan tí èèyàn bá débẹ̀ tọ́lọ́run ò gbọ́. Bí a ṣe gbọ́ nìyẹn pé àǹtí wáyé wọ́n ṣe gbogbo ritual àwọn, ara wọn yá. Bàbá wa wọ́n gbà wọ́n nímọ̀ràn wípé tí wọ́n bá ti ṣe ritual wọn tán kó máa lọ sí London kó lọ mójútó ọmọ wọn, kó dẹ̀ lọ mójútó ọ̀rọ̀ iṣẹ́ wọn. Wípé nítorí àlàáfíà kò fi jọba ní pálàsì bàbá Wẹ̀rìnlá. Lẹ́yìn yìí ni a gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì bàbá Wẹ̀rìnlá lórí ọ̀rọ̀ àǹtí wa fashion
tí bàbá Wẹ̀rìnlá postpone àwọn sacrifice tó yẹ kán ṣe fún àwọn ìbejì. Ẹ̀yin náà mọ̀ pé téèyàn bá bí ìbejì, ó ní àwọn ètùtù tó yẹ kán ṣe fún àwọn ọmọ yìí, especially ní ọjọ́ ìbí wọn. Wọ́n ní ìgbà tí àǹtí wa Fashion tán ti mú inú bí kábíyèsí, wọ́n ní kábíyèsí ní àwọn postpone gbogbo àwọn ètùtù yìí. Ṣùgbọ́n ìgbà tí àwọn elder tí wọ́n jẹ́ kí àǹtí wa mọ nǹkan tó wà ní orí ọ̀rọ̀ ètùtù àdúrà yìí, wọ́n ní ṣe ni àǹtí wa Fashion lọ bá parọ́pọ̀ pé kí parọ́pọ̀ bá wọn bẹ kábíyèsí, kí kábíyèsí ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe fún àwọn ọmọ yìí. Ṣùgbọ́n wọ́n ní parọ́pọ̀ bá àǹtí wa sọ̀rọ̀, wọ́n gbà wọ́n ní ìmọ̀ràn wípé gbogbo nǹkan tí àǹtí wa ń ṣe yìí tó ń fà nínú pálásì bàbá Wẹ̀rìnlá pé kò ń ṣe nǹkan tó yẹ kán máa ṣe rárá. Wípé kí wọ́n try láti stop láti máa bínú, kí wọ́n dẹ̀ máa tọ́jú ọmọ wọn. Wípé kán má bá kábíyèsí gbo ẹnu mọ́. Wípé torí bàbá Wẹ̀rìnlá ò nífẹ̀ẹ́ sí ẹni tó bá ń bá wọn gbo ẹnu. Nǹkan tí wọ́n ní parọ́pọ̀ sọ ni wọ́n dẹ̀ ní elder yẹn náà advice wọn wípé kì í ṣe wípé kán ṣe oúnjẹ nìkan ní birthday àwọn ìbejì yìí. Wípé èyí tó jẹ́ ritual àdúrà yìí gangan, wọ́n ní òun gangan ni kókó. Wọ́n ní torí pé tí wọ́n bá ṣe àdúrà yìí fún àwọn ìbejì yìí, wọ́n ní tó bá di ọjọ́ iwájú, ó máa léwu. So wọ́n ní ìgbà tí àǹtí wa gbọ́ ọ̀rọ̀ yìí pé àǹtí wa bẹ̀rẹ̀ sí bẹ bàbá Wẹ̀rìnlá pé kí bàbá Wẹ̀rìnlá wọn má bínú torí wọ́n ní bàbá Wẹ̀rìnlá láwọn ń travel. So wọ́n ní wọ́n ṣàbẹ bàbá Wẹ̀rìnlá pé kí bàbá Wẹ̀rìnlá má bínú, wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe fún àwọn ọmọ wọn kó tó di pé wọ́n travel. So àwọn nǹkan tá a gbọ́ ní ẹ̀yin èèyàn lé tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tá bá tún gbọ́ update lórí ẹ̀, a máa mú wá fún yín. Mo dúpẹ́ fún gbogbo support ẹ̀yin subscribers wa. Bí mo ṣe máa ń sọ allegedly ní àwọn nǹkan tá a gbọ́ yìí. Mi ì bá kábíyèsí gbé inú palace o. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní April 15. Gbogbo ẹ̀yin tẹ́ ti send account number yín, gbogbo ẹ̀ láti rí. Ẹ̀yin tẹ́ bá ti send, ẹ sì ti send ẹ̀. Tó bá ti di April 14, àgbà account number kankan wọlé mọ́ o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ní ọlá yín a máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.